wọ́n pariwo ẹ má bu kírísítẹ́nì mọ́, ẹ má bu babaláwo mọ́, ẹ fi kálukú lẹ̀ jẹ́ kálukú ọ̀sẹ̀sìn rẹ̀. ẹ bẹ́ẹ̀ ti ṣe orí burúkú ní ìṣe, ẹ ti ṣe wáṣọ òfò, ẹ ti fi bayé jẹ́. akéwàgbàgbọ́dù ṣe bókìlọ̀ fà ṣe bẹ́ẹ̀ bọ̀ lẹ́ ń pè sóyún tó sọ nǹkan rí bẹ́ẹ̀ nísìn. aṣọ lórí burúkú ara yín ẹ̀yin dáadáa ayé yín àdá ìpolówó tá a mọ̀ ṣe fún ẹ̀yin nísìn. ẹ̀yin àfa òfò ẹ̀yin torí owó lórí burúkú tẹ̀ ń gbà ní Saudi, owó wèrè tẹ̀ ń kó káàkiri. ẹ balẹ̀ Yorùbá jẹ́ pẹ̀lú wáṣọ òfò wáṣọ lórí burúkú. a sọ fún yín ẹ má bu kírísítẹ́nì, ọdún kírísítẹ́nì ẹ sì ẹ má jẹun kírísítẹ́nì, ẹ má jẹun kírísítẹ́nì, ẹ má jẹun oúnjẹ wo oúnjẹ kírísítẹ́nì, àṣẹ òpònú burúkú ara yín. ní ọba máa sọ̀rọ̀ sí yín nìsín orí yóò ní pé gbóṣẹ́ táwọn bàbá sí tí wọ́n fi sùúrù sí, tí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí pẹ̀lú àwọn èèyàn, gbogbo ọ̀sà tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fi Ìsìlámù rọ́pò fún wọn, ṣé àwọn olóòṣò ti lọ gbé ọ̀sà wọn padà. ẹ̀yin olórí burú fún ní gbogbo yóò ṣe pẹ̀lú wàṣẹ olórí burúkú tẹ̀ ń ṣe káàkiri. ẹ gòrí mú bàrù ẹ mọ̀ ọ́n ju gbàtọ́jẹ́ pọ̀dọ̀ yín nìkan lọ́lọ́run wa. ẹ bọ̀ sórí social media ẹ mọ̀ sí wá sí gbàtọ́jẹ́ pẹ́yẹ nìkan lọ́lọ́run wa. ibi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn fi gba nǹkan lọ́wọ́ èèyàn. akékèké ẹ gbọ́ ẹ ránjú olórí burúkú káàkiri. ẹ sọ gbogbo ṣòkòtò di tirikọ́tà. gbogbo rẹ̀ akékèké fún yín sí ti fi pín yẹn lẹ́sìn nù, sí ti ṣe ibi tí technology wà nù, ibi tí ti bí develop wà nù. ẹ lọ bèrè ẹ tó dá Google lẹ̀ níjọ́ ló dé níjọ́ ní ẹbí ẹ tó dá Google lẹ̀ Larry Park níjọ́ ní ẹ dá Google lẹ̀ just 1996. ẹ̀yin ọ̀wá lè ronú Islam ti wà tipẹ́ lè ronú. Ọlọ́run ẹ má búyàn ẹ má sọ̀rọ̀ síyàn ẹ sọ̀rọ̀ síyàn ẹ ràn ju kẹ́kẹ́ bí olórí burú. ọ̀rọ̀ yín ti jẹ mí pé báyìí, ọ̀rọ̀ yín ó ti jẹ mí pé olórí burúkú ni yín. wọ́n ní àfàgùn kẹyìn àparò ẹni tójú ń wà lójú ń rí. ẹ rí bí tẹ́ ẹ bá yé Ìsìlámù dé níbi ọ̀rọ̀ olórí burúkú tẹ́ ẹ máa ń sọ káàkiri. ẹ sì wá sí òfò wá sí tí ó wúlò fàyè. ẹrù bíbí ayé wà lánàá ló tún wà lónìí. ọmọ wọn kúnlẹ̀ fún bàbá rẹ̀, ọmọ wọn ṣe gbá ẹ̀náwó ṣẹra yín lọ́ọ̀kan. wá sí òfò tí ó ṣàǹfààní, tí ó develop technology, tí ó develop our environment. wá sì tí máa sọ yẹn tí máa sọ ọmọdé arrogance. gbogbo rẹ̀ ní ìsìn ẹ̀ rí bí tẹ́ báyé Ìsìlámù dé. ẹ láwọn bàbá yẹn ọ̀dà wọn ò ṣe gbá wọn ṣàwó, àwọn bàbá yẹn ọ̀ máa ṣe, ẹ̀yin lẹ fẹ́ mú sínú òfò wa. wọ́n kékeré fún yín pa àwọn àdìsí tí ọ̀dá nínú àwọn àdìsí ẹ yọ sọnù, ẹ bẹ̀rẹ̀ sí tẹnu kéyìn bo bàbá ń bàbá. àwọn náà tó sọ̀rọ̀ apámọ́ra àwọn náà tó sọ̀rọ̀ sókè ẹ tó ń rìpọ́ọ̀tù àkáǹtì wọn ẹ tó ń búlọ̀kù wa. Ọlọ́run búlọ̀kù ayé yín o, ṣe ti gbọ́, Ọlọ́run búlọ̀kù ayé yín. ebi ẹ máa pa àwẹ̀ Ramadan lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n pariwo ẹ má bu kírísítẹ́nì mọ́, ẹ má bu babaláwo mọ́, ẹ fi kálukú lẹ̀ jẹ́ kálukú ọ̀sẹ̀sìn rẹ̀. ẹ bẹ́ẹ̀ ti ṣe orí burúkú ní ìṣe, ẹ ti ṣe wáṣọ òfò, ẹ ti fi bayé jẹ́. àwọn olóòṣà wọ́n máa gbà ní gbààwẹ̀ tẹ́lẹ̀, àwọn ẹlẹ́bọ táwọn pẹ̀lẹ́ ẹlẹ́bọ wọ́n máa bá ní gbààwẹ̀ tẹ́lẹ̀ gbogbo wọn ní kálukú ń sì tiwọn pẹ̀lú ìrọ̀rùn, kò sí wàhálà kankan. ẹ wo bẹ́ẹ̀ ti sáyé ẹ rí tí wọ́n dánwò lábẹ́kúta nínú àwẹ̀ wọ́n mọ̀ máa ṣe bẹ́ẹ̀ ni gbẹ́kọ̀jú yín ó lè bólẹ̀. ẹ̀yin àfa òfò ẹ̀yin torí owó lórí burúkú tẹ̀ ń gbà ní Saudi, owó wèrè tẹ̀ ń kó káàkiri. ẹ balẹ̀ Yorùbá jẹ́ pẹ̀lú wàásù òfò wàásù olórí burúkú. ẹni tó bá ní ìrònú tó bá lè rò dáadáa yọ ọmọ pẹ́yìn lè ba ògbó nǹkan jẹ́. Ànábì ní badal Islam gharib fasayaudu ghariban kama bada'at. Islam bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àjòjì yóò tó padà sí di àjòjì. yẹ di bọ́ǹkà àdìsí tí ọba rí bẹ́ẹ̀ ṣọ́wà máa rí bẹ́ẹ̀ nísìn gbogbo sẹ́tàn bàbá sí tí wọ́n fi sùúrù sí, tí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí pẹ̀lú àwọn èèyàn, pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n fi ṣe wáàsí fáwọn èèyàn. ẹ rí bí ẹ bá dé lónìí gbogbo ọ̀sà tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fi Islam rọ́pò fún wọn. ṣé àwọn olóòṣò ti lọ gbé ọ̀sà wọn padà. ẹ̀yin olórí burú fún ní gbogbo yóò ṣe pẹ̀lú wáàsí olórí burúkú tẹ̀ ń ṣe káàkiri. ẹ gòrí mú bàrù ẹ mọ̀ ọ́n ju gbàtọ́jẹ́ pọ̀dọ̀ yín nìkan lọ́lọ́run wa. ẹ bọ̀ sórí social media ẹ mọ̀ sí wáàsí gbàtọ́jẹ́ pẹ́yẹ nìkan lọ́lọ́run wa. ibi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn fi gbà nǹkan lọ́wọ́ èèyàn. akékèké Ọlọ́run ẹ má búyàn ẹ má bú ẹ̀sìn ẹnìkan. ẹ bá ti bú ẹ̀sìn ẹnìkan wọ́n bú ẹ̀sìn tiyín náà. ẹ bá ti bú ẹ̀sìn ẹnìkan wọ́n bú ẹ̀sìn tiyín náà. ṣé ẹ bú ẹ̀sìn wala tasubbu alladhina yad'una min dunillah fayasubbu Allaha adwan bighayri ilmi. tó bá ti bú ẹ̀sìn ẹnìkan wọ́n bú ẹ̀sìn tiẹ̀ náà. Ọlọ́run bá tó ní mùsùlùmí, òun ló ní kìrìsìtẹ́nì, òun ló ní babaláwo, òun ló ní kálukú wa. akékèké ẹ gbọ́ ẹ ránjú olórí burúkú káàkiri. ẹ sọ gbogbo ṣòkòtò di tirikọ́tà. gbogbo rẹ̀ akékèké fún yín sí ti fi pín yẹn lẹ́sìn nù, sí ti ṣe ibi tí technology wà nù, ibi tí ti bí develop wà nù. ẹ lọ bèrè ẹ tó dá Google lẹ̀ níjọ́ ló dé níjọ́ ní ẹbí ẹ tó dá Google lẹ̀ Larry Park níjọ́ ní ẹ dá Google lẹ̀ just 1996. ẹ̀yin ọ̀wá lè ronú Islam ti wà tipẹ́ lè ronú. Ọlọ́run ẹ má búyàn ẹ má sọ̀rọ̀ síyàn ẹ sọ̀rọ̀ síyàn ẹ ràn ju kẹ́kẹ́ bí olórí burú. ẹ wo tí wọ́n ṣe lábẹ́kúta nínú ọ̀sán àwẹ̀ tí wọ́n ṣe lábẹ́kúta táwọn olóòṣà jáde ní ọ̀sán àwẹ̀ wọ́n máa ṣe fún yín ni. a sọ fún yín ẹ má bu kírísítẹ́nì, ọdún kírísítẹ́nì ẹ̀sìn ẹ má jẹun kírísítẹ́nì, ẹ má jẹun kírísítẹ́nì, ẹ má jẹun oúnjẹ kírísítẹ́nì, àṣẹ òpònú burúkú ara yín. ní ọba máa sọ̀rọ̀ sí yín nìsín orí yóò ní pé
ẹ̀yin wèrè lórí burúkú tẹ́ ti báyé jẹ́ gbogbo sẹ́tà àwọn bàbá ṣe ẹ̀sìn bá gbogbo ẹ̀jẹ̀ fọ́jú gbogbo ẹ̀ pọ̀ pẹ̀lú súnà lórí burúkú tẹ́ lẹ́ǹsì káàkiri láyé ẹ tó bá ní ìrònú inú rẹ̀ ọmọ bàjẹ́ ni ẹ tó bá ní ìrònú inú rẹ̀ ọmọ bàjẹ́ ni pé ẹ̀rí nǹkan mìíràn ti ń ṣe ẹ wá sọ ìsìlámù ẹ sọ di rádaràda lójú ara ẹ̀yin lẹ́rí rádaràda ìsìlámù rí rádaràda o ẹ tí ó sì ṣe ó sì ẹ tí ò ní ṣe ni ò ní ṣe ṣùgbọ́n fi wá aṣọ lórí burúkú lẹ̀ kírísítẹ̀nì ó de ẹ má bá kírísítẹ̀nì ṣe kíkẹ́ ẹ má bá kírísítẹ̀nì sọ́dọ̀ ẹ má bá gbá ẹ má bá sí gbá ẹ má bá sáwó ẹ búkúránì lójú ayé bàbá àwọn sẹ́nìkan tó jáde tó dáná sókúránì ìbọn rẹ nu yín burúkú tọ́lọ́n ti sọ pé tẹ́ bá ti bú ẹnìkan wọ́n bú ẹ lò wọ́n bú ẹ̀yin náà ìbọn kan lọ́n kẹfọ́ ayé lọ́n kìlọ̀ fún àṣẹ ẹ̀gbọ́n ni akéwùgbà góòlù ṣe bó kìlọ̀ fún àṣẹ bẹ́ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ ń pè sóyún tó sọ nǹkan rí bẹ́ẹ̀ nísìn aṣọ lórí burúkú ara yín ẹ̀yin dáadáa ayé yín àdá ìpè lókùtà àmọ̀ ṣe fún ẹ̀yin nísìn ìpè lókùtà àmọ̀ ṣe fún yín pẹ̀lú gbóntẹ̀ntẹ̀ wì ìpè lókùtà àmọ̀ ṣe fún yín báyé jẹ bọ̀nà jẹ ẹ wá sọ àwọn náà wá jáde wọn á hẹ gẹ́sì àwẹ̀ táwa náà gbà wọn kúrò ẹ̀rí jáde pé àwọn kẹfìrí gẹ́gẹ́ ní ọláwẹ̀ ṣé àwọn eléyìí ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe atẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbẹ́yìn lẹ ibi ń jọ́ tẹ̀yìn bá ti sọ pé mò ń lọ gba mò ń lọ sin ẹni tó jẹ bàbá mi lówó òun náà pàdé tí bàbá tiẹ̀ náà jẹ lówó lójú ọ̀nà sáde wọn náà nǹkan ní ìṣẹ̀lẹ̀ yóò dá fún gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní jíṣẹ́ gbé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ẹ má bẹ́ẹ̀ tí wọ́n pe nǹkan mẹ́rin Ọlọ́run tẹ́ bá ti bú wọn wọ́n fàyàṣubú lọ́ hadwa bi ghairi ilmi àwọn náà bu ọba tiyín torí pé wọn ò mọ aláwọ̀ tẹ́yìn ń pè wọn ò mọ kì í ṣe pé wọn ò ní mọ̀ wọn ò mọ ẹni tẹ́yìn ń pè wọn a sì sọ fún yín ẹ̀gbọ́ ẹ múra sí ó kẹyìn ọkọ lọ ebi ẹnu tá à ń sọ náà nù ẹnu tá a ra sí náà àti ìṣe fídíò kankan o àkàrà sí fídíò kan lẹ lọ rìpọ́tù àkáǹtì wa lẹ blọọkù wa ní Facebook ẹ blọọkù wa ní Facebook ẹ mọ̀ wọ̀rí àtò tó padà wọ́n tó tún ṣe padà ẹ̀yin rádaràda burúkú yìí wọn mọ kọlẹ fún bàbá rẹ wọn sì gbá fún bàbá rẹ ànábì bọmọ sọnà ọmọdún mẹ́fà ó sì gbá ọlọ́run ọdún mẹ́fà mọmọdúrú sí kékékéké fún yín ẹ má ṣe báyìí ẹ yọlé ikú ẹ sọ bàbá ń di ẹ sọ bàbá ń dà láì má ṣe ẹ rí bí tẹ báyé súnà dé tẹ fi súnà bá ti ajẹ dé nígbà tí mo rí nítorí ṣẹlẹ̀ ní Abẹ́òkúta o kì í ṣe pé bí wọn ti pọ̀ lọ́bẹ̀ mi nínú jẹ́ o inú àwẹ̀ tí wọ́n ṣe lọ́bà mi nínú jẹ́ torí pé àwọn ènìyàn fún Islam lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin olórí burúkú wèrè ẹ̀yin náà lẹ dá wàhálà lẹ̀ ẹ̀yin ní Ọlọ́run